من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أدوك فالله. الحمد لله. أدوك فالله كثير. الحمد لله. Ọlọ́run jẹ́ máa ọpẹ́ ìdá kọ́mọ́jà dúpẹ́ túláàsì kọ́mọ́jà dúpẹ́ tipátipá kọ́ ọlọ́run síwọ́ ọlọ́run kò sí ọlọ́run tí ó mọ̀ọ́rẹ́ tí ó sì máa dúpẹ́ fọlọ́ gbogbo tí ò ní já mọ̀ọ́rẹ́ tí ò ní já lè máa dúpẹ́ fọlọ́ àkọlọ́ bá a ṣẹ́gun rẹ̀ kọ́ ọ̀rọ̀ á ní aláàánú ẹ̀kún fún ẹ̀. àwọn àtọwọ̀ ẹ̀kẹ́gẹ̀ gbogbo àwọn oṣù ọlọ́run tó ti sípò padà. ọbẹ̀ alákòóyè ànábì Ádámù alayhi salatu wassalam tóbi dé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wal muslimi wal muslimat wal mu'mini wal mu'minat àtùgbàjú ogun àgbà ló kúlọ̀ ọ̀lọ́ba mójúkú láàfin wọn bá a dá ẹsẹ̀ wọn jì wọ́n ọ̀ọ́lá àjẹkọ̀ oṣù ọ̀lọ́. gbogbo àwọn ni adámbẹ̀ lórí àwọn ọbẹ̀ láti àṣẹ Muhammadu Shahin bàbá wa ló ń dàda ní gbogbo òdiwà lábẹ́ mi ọlọ́ọ̀bá lọ́rọ̀ mi bàbá tó fi wá lórí àṣẹ jáde fọ́tà ṣègbè tí mo nìyà tó fi wá lórí pa àwọn ènìyàn táàmà tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ ọlọ́ọ̀bá dáàbò ọ̀bùn wọn wá àbùsọ̀ rẹ̀ sọ wọn kọ́ lábẹ́ kàánà kúnlẹ̀ ẹni rẹ̀ kò àbùsọ̀ rẹ̀ sọ ògbọ́n láàpọ̀. gbogbo ẹni ẹjẹ ń bọ̀ tí o ti dé ọlọ́ba adáàbò ọ̀bùn wọn nígbà wọn bá dé tọ́lọ́ba àbùsọ̀ rẹ̀ sọ ọ̀ọ́lá ìṣirò ọlọ́. ìlú Ìlọrin ọlọ́mọdé dàrú ìlú Ìlọrin ọlọ́mọdé bàjẹ́ ọlọ́ba àfìlú Ìlọrin lọ́kànbalẹ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ọlọ́mọdé ká dàrú ọlọ́mọdé ká àlú náà bàjẹ́ bá a fi epo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀ Nàìjíríà ọlọ́ba àfi ọlọ́kànbalẹ̀. gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan ní gbogbo àgbáláyé pátá lọ́bẹ̀ látọ̀rí Nàìjíríà tó ń dé gbogbo kọ́ńtì kọ̀ọ̀kan ọlọ́mọdé kan dàrú ọlọ́mọdé kan bàjẹ́ ọlọ́ba àfihàn ọlọ́kànbalẹ̀ gbogbo àwọn kọ́ńtì kọ̀ọ̀kan tí wọ́n kọ́ ara ilé lọ́wọ́ báyìí dídá èdè wa ń wáyé ọlọ́ba àpẹ̀tù sí wọn ná ọ̀ọ́lá ìṣirò ọlọ́run ọ̀ọ́lá ìjẹ́kọ̀ oṣù ọ̀ọ́lá àmì àmì àwọn ti bẹ́ẹ̀ àbí kí gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bẹ lẹ́yìn ayé pátá ẹni ọlọ́run tó já sí pé ọlọ́run ló dídí sọ pé lágbájá ẹni mi ní ọ́ àtẹni ọlọ́run tó já sí pé òun fún aláàárẹ̀ ló fa agbolẹ̀ tó wá wá ọlọ́run tó náà fi jẹ́ kan náà àwọn ẹni ọlọ́run àtàwọn tó já sí pé ẹni ọlọ́run ni wọ́n ti wọ̀n para wọn pẹ́ni ọlọ́run làwọn àtàwọn tó jẹ́ sí pẹ́ni ọlọ́run ni wọ́n tí wọ́n á dára wọn mọ̀ pẹ́ni ọlọ́run làwọn mò ń kì í pé àsàlámù aláìkùm. èyí sì ń ṣe ọlọ́run ló wà ẹlòmíràn ọmọ rẹ̀ yóò ti mọ̀ fọwọ́ sọ̀rọ̀ pé ẹni ọlọ́run ni mí. kí ni kó sì gbé aga òyìnbó tó lọ́n fi sí mi ẹlòmíràn ọlọ́run lọ́sìn lọ fún tó bá bẹ náà fún yẹn báyìí ọlọ́run sì gbàdúrà rẹ̀ yóò wá mọ ìyá lẹ́nu gbà mélòó ni mí ọ̀pọ̀pọ̀lọ́ ló nífẹ̀ẹ́ òun yóò máa wọ̀ pé mo kàn wí bẹ̀ nípa ọlọ́run sì fàṣẹ sí ọ̀pọ̀pọ̀ wà náà ẹni ọlọ́run ni. gbogbo ẹ̀yin kẹ́ wàá pòsíṣàn bẹ́ẹ̀ èmi ìmọ̀ ń kàbó làbò kì í pé àsàlámù aláìkùm ẹ̀yin gbàgbà kí àwọn ọlọ́run ọba tán àtúwọ́n kí àwọn tí táyé ń bẹ lọ́wọ́ wọn oríṣiríṣi àwọn táyé ń bẹ lọ́wọ́ wọn wọ́n pín sí méjì àwọn kan bẹ́ẹ̀ wọ́n láyé lọ́wọ́ wọ́n mọ̀ wá lò ọmọ ayé sì mọ̀ mọ̀ kí wọ́n lágbára àwọn kan bẹ́ẹ̀ wọ́n láyé lọ́wọ́ wọ́n mọ̀ lò ọmọ ayé sì ní mọ̀ wọ́n tó bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí wọ́n wá di ọ̀rọ̀ wọn mú ọ̀rọ̀ náà máa fi ṣe pàṣẹ fún ọ àbí wọ́n tó fi ẹjọ́ èèyàn sùn wọ́n ẹjọ́ tó fi sùn wọ́n àwọn àdì ìmú wọn a máa mú ọ dá sí ẹ̀yà fẹ́ni tó fẹ́ jọ́ sùn ó sì ránṣẹ́ àwọn owó ní àwọn làwọn àjẹ́
èmi ìbámu kàbíyò láìmú kì í pé àṣàlámù aláìkùm àwọn ayé tó ń bẹ lọ́wọ́ wọn àwọn làwọn ènìyàn oríṣiríṣi ènìyàn lọ́wọ́ àwọn ènìyàn kan bẹ́ẹ̀ àwọn yìí àwọn máa ń fà yá àti bàbá lẹ́kùn ni àwọn ènìyàn kan bẹ́ẹ̀ àwọn gbélé àwọn wá yá ayé wá lọ́sẹ̀ ní wọn ni àwọn onípa ìyá lẹ́kùn sí nípa àbá lẹ́kùn àtẹ̀yìn tí ẹ pé ẹ ń pò bí lẹ́kùn nínú ẹ̀yìn mi àtẹ̀yìn tí ẹ wá ayé ìtẹ́ wá lọ́sẹ̀ ní ara yín nínú ẹ̀yìn mi èmi mọ́mú kàbíyèlá kò kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yin oṣù mo kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yin lẹ́bọ̀ lóògùn èmi mọ́mú láì kàbíyèlá láì mo kì í pé àṣàlámù aláìkùm àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ àánẹ̀ lágbà àmọ́ àwọn èsì lẹ́bọ̀ lóògùn àwọn ìdáyàn lóhùn àwọn èsì yẹ̀mí wò àwọn èèwọ̀ èèyàn sàn àwọn ìdúró ìdúró yẹn wá sábà àmọ́ wọ́n ní mọ́fìmí hàn wọ́n ní lọ́wọ́ dọ́pẹ́ ìdálẹ́ ní ìka mi tó kò lé ní ìṣẹ̀lẹ̀ wọn lóògùn gan kò tó tí wọ́n ní lọ bẹ́ẹ̀ bá rẹ̀ àwọn èèyàn bá rí rẹ̀ ẹ̀yin náà mo kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yin ẹ̀dá tẹ́ ń bẹ láàrin wa àtẹ̀yìn rí wa káwò yìí èmi mọ́mú kàbíyèlá àbò kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yin ẹ̀dá tó yẹ pé orílẹ̀ ẹ̀fín rìn tó máa yọ wá sí pẹ́sẹ̀lẹ̀ ẹ̀fín rìn mú kì í pé àṣàlámù aláìkùm àwọn ẹ̀dá kan bẹ ẹ̀wọ̀n dídí ìwé ojú ni ìtàwọn rí àwọn òsì rí ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ kì í pé àṣàlámù aláìkùm àwọn ẹ̀dá kan bẹ́ẹ̀ imú wọn ó yàtọ̀ símú tiwa imú tiwa ni pé tí nǹkan bá ń jó àbí tí nǹkan bá ń dán yín lẹ́gbẹ̀ẹ́ àárín àbúrágbá yá dán yín ìsí imú tiwa ń gbọ́rùn imú tiwa ń gbọ́ nǹkan míì ẹ̀yin tí imú ti yín tó ń gbọ́ nǹkan míì yàtọ̀ sí tí imú tiwa ń gbòòrùn ó kì í pé àṣàlámù aláìkùm ẹ̀yin ẹ̀dá tó yẹ pé ẹ̀tún máa ń gbọ́ tí àwọn ọ̀gbọ́ nínú ọ̀rọ̀ ẹ máa ń gbọ́ táwọn ọ̀gbọ́ nínú èdè táwọn ni wọ́n wà ní bẹ́ẹ̀ ló bá ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ wà ní dákẹ́ tó bá rí kórìíra ní sọ ọ̀gbọ́n kankan tábà jẹ́ ayé pé elétí ajé ni wọ́n àdúgbò mọ́ ọ̀kú bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ kì í pé àṣàlámù aláìkùm tó bá rí bẹ́ẹ̀ èyí kí gbogbo ara àjọ kọ́nà ọba pé la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà 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 abudulayi Allah. وأنت الله سلام الله وأنا المريد الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله غني الله وأنا الفقراء الله وأنت الله عليم الله وأنا الجليل الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله كبير الله وأنا الصديق الله وأنت الله علي الله وأنا العفيف الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الحي الله وأنا الميت الله وأنت الله قدير الله وأنا الضعيف الله
وأنت الله معز الله وأنت المرسل الله لا إله إلا الله والله لا إله إلا الله والله وأنت الله الأول الله وأنت الله الأخير الله وأنت الله الصغير الله وأنت الله الباطن الله لا إله إلا الله والله 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 الفاتحة آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أدعو فلان الحمد لله ọlọ́run jẹ́ àmọ́ ọkọ̀ ìdá àyìn lọ́run lọ́wọ́ làbáwọn aláàbò àwọn ọdún à ń kì í pé àmàṣálá alẹ́ ìkún ìtọ́wọ́ àjọ̀dá eléyìí lálẹ́ yìí òun lórí tọ́píìkì táǹkìtì lọ́wọ́ bí bá a ṣe ń kírun nínú Islam a sì bá a sọ last week pé tọ́píìkì tá a mú yìí ó kéré pàṣẹ wá ti jẹ́ àlòsùn kan bẹ́ẹ̀. Kàmá ní ká máa wọ gbogbo ẹ̀ lọ, ká máa wọ gbogbo ẹ̀ lọ, á lò tó sùn méjì. Ọ̀dà tàbá ní tọ́pìkì yìí, ká máa tírìtì ẹ̀ lọ, á bẹ̀rẹ̀ lò tó sùn méjì àlẹ́ yẹn. Àmọ́ èyí tó kéré bẹ̀ pé ẹgbẹ́ àṣà wa ṣọ́ọ̀tì rárá, ẹgbẹ́ a ní ká má pẹ̀lú yẹ, á lò tó sùn méjì. Oṣù kẹsì ní ọ̀sẹ̀ mẹ́rin nù. Nínú ọ̀sẹ̀ mẹ́rin báyìí àti mú méjì báyìí bẹ́ẹ̀ kálẹ̀ yọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì lórí tọ́pìkì náà pé bá a ṣe ń kírun nínú Islam. Ibi tá a ti wá tá a ti stop ní last week yẹn pé láti abẹ́rẹ́ ní lónìí. A stop ní last week lórí pé ìmọ́tótó bẹ̀ láti stop ní last week. Lẹ́yìn ìmọ́tótó yẹn láti wá ń sọ pa jánábà àti menstruation. Pé obìnrin ti ń ṣe menstruation lọ́wọ́ àbí tó ti wá parí ẹ̀ tí ètí rẹ̀ tí báńkì kò ní ìrun. Kódà nínú àlùkò àríkẹyìn nínú Suratu Nisa chapter 4 verse 43 ọlọ́ni ìyá ìyá ilẹ̀ ní ìgbà àmà ọlọ́ni àti ẹ̀yìn kẹta ẹ̀rọ ọ̀bàgbọ́ látẹ̀kẹ́ abúṣọ láàtà ọlọ́ni ẹ bá súnmọ́ ìrun òun. Ara sọ pé ìrun náà ń sọ yìí ọ̀nà mẹ́ta ni wọ́n gbà wúlò fún ẹ mẹ́wàá tá a sọ láti rí i pé àkọ́kọ́ bẹ́ẹ̀ láyé ká ń lò lọ́wọ́ ìrun wúlò torí ìrun ni communication láàrin ìwọ àti Ọlọ́run nítorí kò tó mọ súnmọ́ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì tí ìrun tó wúlò nínú sàárè ìwọ náà ń kí ìrun náà wàá kí ọ ìwọ tó bá kí ìrun tí àwọn kí ọ náà lè jò àwọn máa bọ sọ̀rọ̀ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí ìrun tó wá wúlò ìrun yìí lè tó ti sára àbí tó ti fi wọ àlìjẹ́nà kọ́lọ̀ sí àwọn àlìjẹ́nà. Ọlọ́run ní yá ayé alẹ́bí ní àmọ́ ọlọ́run àti ẹ̀yin ní ẹgbàá ọlọ́run àgbọ̀ láti ẹ̀yà àbùsọ̀ láàká. Ọlọ́run ẹ má súnmọ́ ẹ̀rọ wàá tó sùn káà nígbà tí ẹ bá ń wúyà lọ́wọ́. Àwọn òní máa ń wúyà àwọn làwọn tí wọ́n ń fa káná àwọn làwọn tí wọ́n ń gbé kóló àbí kólòs. Àbá àlàbíàlà báà kí wọ́n ti mọ kólósì lọ́wọ́ àwọn èèmọ̀ tí wọ́n ń ṣe mọ́. Táǹgbà tó ọba máa tó ń ṣe yí ọlọ́dún láti ọkùnrin àbùsọ̀ láàdà. Má súnmọ́ òun.
wọ́n tó ti mú tí ìtọ̀ ọ̀gbọ́n tó wà mọ́ tó wá ń kú bẹ̀ ọlọ́ni ọ̀gbọ́dọ̀ súnmọ́ ìhàn wọ́n tó ti fa kánná táǹgbà tó ti fa kánná yìí ọ̀gbọ́dọ̀ súnmọ́ ìhàn wọ́n tó ti mú gbóyó táǹgbà tó ti mú gbóyó yìí ọ̀gbọ́dọ̀ súnmọ́ ìhàn àtàtà lámù títí tó fi máa mọ̀ má dà fún nínú ẹ̀ tó ń sọjá yìí lẹ́yìn tó pé ẹni bá ti mú tí yóò tán kò ní mọ̀ tí ń sọ mọ́ ẹni ọjọ́ àti náà kò lọ kò ní mọ̀ tí ń sọ mọ́ àbẹ́ tó bá ti fa àìsí ẹni bá ti fa àìsí ọmọ tó máa pè kẹ́kẹ́ ọmọ tó máa pè kẹ́kẹ́ ní àìsí àti ẹni bá ti fa àìsí kò ní mọ̀ tí ń sọ àtàtà lámù títí tó fi máa mọ̀ máa dàkú lúra nítorí ń sọ ẹ tó ti bá kò lóṣè ní mo ti rí mọ́ kódà ó máa da mi sẹ́lẹ̀ mi lè yíra ẹ tó ti mú pé yóò kò ní mo ti ń ṣe mọ́ yóò máa fọ ọ̀rọ̀ orí ọlọ́run táwọn tó ń fọwọ́ já orí yẹn láàkẹ́sì àbò sọ̀lá mọ̀sùmọ̀ tàbí ní ọ̀rọ̀ àdàlẹ̀ ibà ṣe ń kírun nínú Islam orí kápá tó ti fa kádà yìí tó bá ń kírun nínú ó ń ṣeré ni. Wọ́n tó ti fa kòlóòsì, táǹgbà tó ti fa kòlóòsì, tó bá ń kírun òníhun, wọ́n tó ti mutí, tó bá ń kírun òníhun. Ọlọ́run àti ọ̀pọ̀ mọ̀wùlẹ̀ súnmọ́ òun gẹ̀gẹ̀. Ìdíyàn báyìí ti súnmọ́ èrò ní sílé. Mọ̀wùlẹ̀ lọ́wọ́ kírun, gbogbo ọ̀gbọ́ tó ń ṣe mọ́. Àtàtà alámù máa ta kùrù rẹ̀. Ọ̀rọ̀ ọ̀rọ̀ kan kẹ́rin rẹ̀ yóò. Nínú Súrátù Nìsáì, chapter 4, verse 43, Ọlọ́run ti sọ yìí. Àwọn òkú wa dúró bẹ́ẹ̀ ní wàhálà jùlọ bàbá. Ìwọ tá ààrẹ dọ̀tí má kírun. Ìwọ tó mẹ́rin ọ̀lẹ́ta ti kírun. Torí tó bá kírun òdìrun àwọn olà àwọn dọ̀tí. Kódà àbá ọ̀rọ̀ àbúládà fún àlọ́ ti kú jù. Bóbi bá lóyún tó bá lọ síjù àwọn nọ́ọ̀sì tó káwọn òbí máa fọ́ àwọn abẹ́. Torí pé obìnrin tó ṣe jẹ́nẹ́bà tí irun wà lábẹ́ kò sí bí ẹ̀jẹ̀ yóò ṣe ní irun abẹ́ yẹn. Lẹ́jẹ̀ báyìí tí irun ẹ bá ti ga lẹ́jẹ̀ ẹ bá ti lọ lè síkì síbẹ̀ yóò ṣe kí ni yóò gà mọ́ bẹ̀ tó bá ti lọ lè gà mọ́ bẹ̀ tí ọ̀bá ń máa ń gbogbo àtọ́ bá ń kí òun ní òun. Ìdákùn kí là ń fi irun ṣe lábẹ́? Ẹlòmíì ya ògùn débi pé àti fáwọn abẹ́ ó ní ìṣòro fún un. Ẹlòmíì bá sí abíyá sókè báyìí yóò sì fún ti sí i. Ọmọ nílẹ̀ Islam ló ní ìmọ́tótó. Àbá ọ̀la abúlálà Islam ló ní ìmọ́tótó. At least ẹ̀kan lóṣù agbọ̀dọ̀ máa fún àwọn abẹ́ wa àti wọn abí àwa lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run ní ẹ̀kọ́ lọ́wọ́ bá sọ́nà ìgbà gẹ̀yìn nínú Súrátù Bákà chapter 2 verse 2 and 22 lọ́ni wáyé hẹ́pù mọ́tàtọ̀ ìrìn àwọn ọlọ́ba àwọn nífẹ̀ẹ́ ẹni tó bá ń bá ẹni tí sèmọ́tótó àwọn ọlọ́ba àwọn nífẹ̀ẹ́. Ìdákùn tí yóò fi wọn abẹ́ gbọ́ báńkì ni. Ẹlòmíràn tó wá fi ìwà bẹ́ẹ̀ lòmíràn á ga jàǹtì báyìí. Lókùnkà tí ìdọ̀tí ti lè gan mọ́bẹ̀ yẹn, tí ìdọ̀tí yóò kú, tó o bá ń kí wọn ò ní wọn. Gbogbo àti ọlọ́gbọ̀n bá tó ń ṣe kóṣù. Ọkùnrin tó bá yàwó ẹ̀ lájọṣepọ̀ tí àtọ̀ yẹn tó ti lè gan ẹ̀bí irun yẹn tí ó sì tó orí fọ̀ mọ́ tó bá kí òun ní òun. Ìwọ ọkọ àti ìyàwó tẹ bá ẹ sùn nǹkan ọmọkùnrin tó jẹ́ ìlara rẹ̀ àti ìyàwó ẹ̀ tó rò pọ̀. Wọ́n wá fi lọ lè yí ni wọn abẹ́ rẹ̀ ìwọ ọmọkùnrin tó wá ga mọ́bẹ̀. Ẹlòmíì sì bẹ́ẹ̀ lómi máa ń wẹ̀ gẹ́gẹ́ bí báwo jẹ́ ìbàlùkù ní fọwọ́ gbé ara rẹ̀ láti pé irun tó ti gan mẹ́rin yóò fi lè rí mi yọ kúrò. Tí irun tí ó ga mọ́ ibi àtọ̀ síláàmù tó ti gan mẹ́rin abẹ́ rẹ̀ tí ọ̀bá mọ́ kò níbi irun náà tó bá ń kí òní wò ní ẹgbẹ́ ní síláàmù náà. Ọlọ́run wọ̀ láàjù náà bá àtàwọn tó lẹ́gbẹ̀ẹ́ là àtàwọn tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ là wọ́n lẹ́tọ̀ àti súnmọ́ ìlú. Ẹ wá wọ́n lọ́wọ́ ìlà ábìrí ṣẹ̀dẹ̀ àfi àwọn onírìn àjò ẹni bá rìnrìn àjò
a ti mọ̀ pé onírìnàjò níbi tí ó ti gbé kò sí lè rómi tẹ́gbì bá ń bẹ lára rẹ̀ lọ́ni àyàfi onírìnàjò nìkan tẹ̀kẹ̀zìlù títí dábì rẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ gbọ́dọ̀ wá omi dábì rẹ̀ onírìnàjò nìkan lọ́lẹ́tọ̀ àti ṣèkìlì láti kí onírìnàjò tó bá sì fẹ́ kí wòye náà lọ́ni wàá ń kó tún má ọ̀dọ́ àtúfẹ́ tó bá tún lẹ̀ ẹni tó lẹ̀ tó ti mọ̀ pé ó sì kì kò lè fomi kan ara ẹni ní ìbẹ̀tẹ̀ pé ọ̀rẹ́ tómi ò lè kan ara rẹ̀ wàhálà sáfàrí àbí arìnrìnàjò àwùjá àhàdùnmí kún mí nàlẹ́ gáà ìtì ẹ̀tún ọlọ́ọ̀ni àbí ẹ̀yìn kọ̀ọ̀kan nù yín tí ìgbẹ́ wa ń gbọ̀n tó wá lọ yàgbẹ́ àtọ́ àyàgbẹ́ tó kọ̀ wá omi tí ó fi tábà ọlọ́ni làmọ́sùtù ní sáà àbí ẹni tó tún súnmọ́ ìyàwó rẹ̀ wọn àti àwọn ẹ̀rọ lájọṣepọ̀ tán kò wá omi tí ó fi wọ̀wọ̀ jẹ́nàbà ọlọ́ni fàlà tàjídù máa tàtà bá omi òkú fàtàyà má ẹ wá sí táyà má ẹ pé ìwọ tó bá sí táyà má mú táyà má mú ò ní gbé ẹgbẹ́ kò lára rẹ o yóò kàn gbé pamọ́ ni. That means alternative nìyẹn pé ó fi kí ìwọ̀n àsìkò yẹn tí tó fi rí omi. Àtàtẹ̀tẹ̀sì ló tí tó fi rẹ̀ ọkà sí táyà mámù ó lè fi kí ìwọ̀n that moment yẹn. Nínú ayé àyọ̀ lọ́sọ̀ ọ̀gbẹ́ lọ́mọ kankan wà ní ìdásí bẹ́ẹ̀ ó sì ń táyà mọ́mọ́ ọlọ́kọ̀ sọ. Kò sí tí wàá lè dásí àfíkà láti bá pàdé nínú àlùkáyì kẹ́yìn gẹ̀rù. Ó ní ẹ wá sí táyà mọ́mù. Ó ní sọ̀hí ìdàgbà tó yí ìbáńdá ẹ wà á yèpẹ̀ tó bá mọ́ ibi àyè tó bá mọ́ kì í ṣe pé báyìí táyà yẹn tọ̀ sí àbí táyà yẹn ti yèpẹ̀ sí tẹ́ ń tutọ́ sí àyè tẹ̀lé pọ́npọ́n ibi yèpẹ̀ tẹ̀ mọ́ pé ọmọ bẹ̀rẹ̀ ti ṣe táyà mọ́. Bẹ́ẹ̀ ni àtàwọn ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni àtàwọn ọ̀rọ̀ ni wọ́n ni. Fàmùsáwù bí ojú ìkù wá èdè ìkù inna Allah kana afuwan gafura. Nígbà tí a bá ti á dé ibi ìyèpẹ̀ tó mọ̀ ẹ wàá mú ọwọ́ yín méjì báyìí ẹ dà dé ibi ìyèpẹ̀ náà bí ojú ìkù ẹ wàá fi ra ojú yín wá èdè ìkù ẹ tó wàá fi ra ọwọ́ yín láti bí kókó báyìí débi ìgbọ́n tá a mọ̀ mọ̀ tẹ̀kíbẹ́ lẹ́yìn tá a mọ̀ mọ̀ nínú Suratu Nisa chapter 4 verse 43 ọba àti tá a mọ̀ mọ̀ yìí irun tó kí ìdámú mẹ́tì yẹn Ọlọ́run gbà títí tó fi róbe tó fi wẹ̀ tó a bá fi wẹ̀ irun tó kí pẹ̀lú kọ́ ṣàlù aláwọ̀ òde táà mọ́mù yẹn bí life saver ní that moment yẹn kápẹ́ ní life saver táà mọ́mù jẹ́ kò sí nípa excuse nígbà tí ìrómi tí ìwẹ̀ jẹ́nẹ́bà àbí nígbà tí ìrómi nígbà tí ìkóṣù rẹ̀ dá tó sì mọ́ pé ìkóṣù rẹ̀ ti ṣe kiri ó ti dá kò sí tó kù mọ́kọ́ ọmọ kíw ni ọ̀wá rómi àsìkò òun sì dúdú ìdáàbò bẹ̀rẹ̀ lọ́wọ́ àṣekiri lọ́wọ́ àgbà ọ̀gá àwọn ọmọ yẹn lọ́kà gbé ẹgbẹ́ ara ẹ̀ yóò ṣèkiri yóò gbé pamọ́ ìdáàbò bẹ̀rẹ̀ yẹn. Ẹ wà bí àyè tẹ́ bá mọ́ ibi ìyẹ̀pẹ̀ tẹ́ bá pọ́ mọ́. Àyè tẹ́ bá pọ́ mọ́ places just places tẹ́ bá pé this place is neat. Ẹ wà àṣekiri ẹ wà á mú ọwọ́ yín ẹ dàbí ẹ̀ báyìí. Ẹ bá mọ ẹ tẹ̀dá nílẹ̀ ẹ wà fi ọwọ́ yẹn ọwọ́ méjì yẹn ẹ wà fi ra wájú yín ẹ bá tán sílẹ̀ tán ẹ tún wá fi ra ọwọ́ yín láti fi kókó ọwọ́ báyìí débi ìgbọ́n táwọn ọmọ mi dán. Àkọ́kọ́ ìmọ̀ra nìyí torí ìwọ tó ọba mọ́ tó ọba ń kí wọn ṣe kí o ní ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ nígbà tí wọ́n á stọ́ọ̀pù nígbà á ní bẹ́ẹ̀ máa wọ mọ́sálásí
wa anna masajida lillah fala tad'u ma'a Allahi ahada. Mọ́sálásí yẹn a gbọ́dọ̀ pé nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run. Bẹ́ẹ̀ni àwọn mọ́sálásí ilé ẹ̀dá ọkọ̀ ṣe àbí ẹ̀dá ọkọ̀ wa yẹn náfìlà méjì. Náfìlà méjì yìí òun ni pé òun kí Ọlọ́run tó ní ilé náà. Ọlọ́run tó ní mọ́sálásí òun ló ṣe kí òun lọ sálámà sí pẹ̀lú náfìlà méjì tí tọ̀ yẹn. Mo já sí pé ìwọ́n tó máa ń bọ̀ bẹ́ẹ̀ kírun. Ọ̀là àgbàdo àti ọmọdé mọ́ṣáláṣí kí nígbà bá ti sá fún ló wà sáré wọlé. Torí gbà ń sá fún tó sáré wọlé yìí, o ò ní lámọ̀dá àti lè yẹ ẹ̀rọ fìlà méjì tọrọ ọkọ yẹn fún omi sálámà sọ́lọ́run yìí. Ẹlòmíràn wájú kó síta, yọmọ òòjọ́, yọmọ retí ká gbé sáfù dìde ńlẹ̀. Ìwọ́n àti ọ̀gá láwọn wà sáré wọlé. Ìsáré wọlé yẹn òní lọ́wọ́ láti yẹn lọ́fíà méjì ta níbọ̀ yẹn pé kóbi sálámà sọ́lọ́run yìí. Wọ́n sì ní téèyàn bá mà èèyàn máa ń béèrè lẹ́yìn ìwé ká fẹ́ kí. Wọ́n tó bá fẹ́ kíhùn lẹ́yìn imam. Nígbà tí mẹ́wàá bá ti ṣáájú. Ìtí wọ́n kà sí ń bẹ̀ ní pé sọ pé Allahu Akbar. Àmọ́ tó bá yẹ pé fún aláàárẹ̀ lọ fẹ́ dáhùn kí ọgbọ́dọ̀ má níyàn ń kọ̀ fẹ́ kí yẹn ọgbọ́dọ̀ mú wá. Ẹgbẹ́ tó fẹ́ kí lù zúrì yìí. Ọwọ́ jẹ pé ìjàmbá lọ fẹ́ kí lẹ́yìn imam. Òwúrẹ́ náà dá máa rẹ̀ mú. Lẹ́yìn ìgbà tó ti wọlé òun kẹsàn-án sọ pé Allahu Akbar. Àmọ́ ká ní wọ́n lọ fẹ́ dáhùn fún aláàárẹ̀ kí àná kó sì ká mọ̀ lẹ́yìn káwọn apá níyàn ìwé tó fẹ́ kí yẹn wá. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ gbogbo jíjẹ́ mùsùlùmí pátá lọ́pọ̀lọpọ̀ máa fi jẹ́ fátíà. Wọ́n tọ̀ bá máa fátíà lọ lè kọ́ lọ́lọ́ ìbá kí fátíà fún báyìí ò dá. Sọ́mọ mùsùlùmí náà sì ni wọ̀ yìí. Ọgbọ́dọ̀ mọ fátíà àkọ́kọ́ nù. Tó bá mọ fátíà tán tó gbìyànjú láti mọ àwọn súrà míì nínú Al-Qur'an Karim. Ó bá àwọn súrà tí wọn ò dùn dáadáa yé lẹ́nu Kùránì. Bí iná àkẹ́yìn náà kàlùkọ́ǹsà wọ̀sẹ́yìn rabbika wàdà inna sàníyàká huwa al-abtar. Àwọn eléyìí wò ó rárá. Gbìyànjú kọ́ mọ́. Gbogbo ti jẹ́ mùsùlùmí yíyan gbọ́dọ̀ mọ tá a máa wí tá a bá rùkú. Gbogbo ti jẹ́ mùsùlùmí yíyan gbọ́dọ̀ mọ tá a máa wí tá a bá borí kalẹ̀. Gbogbo ti jẹ́ mùsùlùmí yíyan gbọ́dọ̀ mọ tá a máa wí tá a bá ti àkáyá. Ẹ gbọ́dọ̀ mọ̀. Wọ́n tó bá mọ̀ ọ wà bẹ́ẹ̀ lọ́wọ́ ìmáàmù àdúgbò ẹ dákun tá a bá rùkú o kí là máa wí. Ẹ dákun tá a bá borí kalẹ̀ o kí là máa sọ. Ẹ dákun tá a bá jòkó lẹ̀ báyìí tá a ṣe ọwọ́ wa báyìí kí là máa wí. Kí ó ṣe dandan ni kí wọ́n kọ́ fún Lárúbáwá wọ́n lè kọ́ fún ní lédè rẹ̀ wọ́n bọ̀ ọkọ kárí bàbá ni wọ́n bọ̀ ọkọ pé tá a bá jòkó lẹ̀ tá a sọ ọ́ báyìí wọ́n bọ̀ pé akáyíyátù lillah asákíyátù lillah àtọ́yìbátù sálàwátù lillah. Èdè tó mọ́kà wọ́n lè bọ̀ ọkọ bẹ́ẹ̀ ó fi lè tètè mọ́. Káláwùsá àlọ́bá mọ̀ lọ mọ́kà ó ti ní bó ṣe bọ́ translate ẹ̀ ní Láwùsá tó sì máa ṣe lédè nígbà òun ní Lárúbáwá. Tó bá jẹ́ pé níta tábàtà bá rúkú níta máa ń wí lẹ́nu lọ bá mọ̀ ní kẹ́mọ́ ọkọ ní èdè tó understand yẹn ká ní Ìgbò bá ní èdè Ìgbò náà wà tí wọ́n bọ̀ translate ẹ̀ tí ó sì máa ṣe déédéé pé òun ní Lárúbáwá. Níta máa ń wí tá a bá rúkú táwa forí kanlẹ̀ tó bá máa èdè rẹ ká ní Yorùbá bá ní ọ ó ti ní bó ṣe kọ́ ní èdè Yorùbá tí ó sì máa ṣe déédéé pé àwọn yìí ní Lárúbáwá tó bá ń rí àdínú wọn náà ká Lárúbáwá.
làbí ní ọ̀rọ̀ rẹ̀ bá a ṣe ń kírun nínú Islam ọ̀pọ̀lọpọ̀ yẹn ní kírun tí ò dírun kí ló sì fà á tí òfin dírun gbogbo àwọn rúlù àwọn ẹgbẹ́sẹ̀ tó yẹ kí wọ́n tẹ̀kì ìwé tẹ̀kì àkọ́kọ́ rúlù àwọn ẹgbẹ́sẹ̀ tí tẹ́lẹ̀ àgbẹ̀rẹ̀ ọkọ̀ tẹ̀kì òun ni ìmọ́tótó Islam ló ní ìmọ́tótó nínú ìmọ́tótó ni pé ká mi sọ pé irun abẹ́ wa à máa ń fà torí ẹ̀gbin máa ń sá pamọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá sì ti sá pamọ́ síbi irun abẹ́ wa tí ò kó bẹ́ẹ̀ irun tá a bá ń kí ìdámọ́mẹ́tì yẹn àní o ìdá ọkùnrin àbí obìnrin èmi o ẹlẹ́ẹ̀kejì ẹ̀dá tuntun kí wọ́n tí ò ní o òun lẹ́ni tí ẹgbẹ́ ń bẹ lára rẹ̀ tó bá ń kí òsì kìnnìkìnnì ò ní o ìrun tó lé kí tọ́lá ọgbà lọ́wọ́ rẹ̀ òun ní èyí tó ṣe táyà mọ́mù lélẹ́ èyí táyà mọ́mù yẹn ẹgbẹ́ ní bẹ lára rẹ̀ yẹn ọlọ́run gbé ẹ̀gbìn yẹn pamọ́ ìdá mọ́mẹ́ntì yẹn tí tó fi rí omi ọlọ́ni jẹ́ káyọ̀ pé àtàtẹ̀kásìlú tí tó fi wẹ̀ tó ọ̀bá tí ìwẹ̀ ẹ̀gbìn yẹn sì bẹ lára rẹ̀ ìdí ni gbogbo tá a bá ṣe sábọ̀rọ̀ ọ̀bì káàbọ̀. èyí ṣe ẹ̀sìn Ìsìlámù pé wọ́n ní ṣe èyí ṣe ọ̀rọ̀ Ìsìlámù yìí bẹ̀. èyí ṣe ẹ̀sìn Ìsìlámù pé kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn Ìsìlámù yìí bẹ̀. ẹ̀sìn Ìsìlámù èyí máa ń tán sínú Ìsìlámù ni ọ̀rọ̀ ni ìsìnkì káfátà ẹ gbọ́dọ̀ tán sínú Ìsìlámù yẹn yẹn wọ́n ti bá wà pé mùsùlùmí ni wọ́n máa tán sínú Ìsìlámù. wọ́n tó bá yẹ kí mùsùlùmí yóò wà tán sínú Islam. ẹni tó bá lẹ́gbẹ̀ẹ́ la yóò wá bẹ̀rẹ̀ pé òun tó ń lẹ́gbẹ̀ẹ́ la yìí kó ló ṣe ìwé náà ẹni tó lẹ́gbẹ̀ẹ́ la báwo ní jánábà la àbóbìnrin tó parí nǹkan oṣù àbí obìnrin tó bímọ tí ẹ̀jẹ̀ bímọ rẹ̀ dáadáa yóò gbà bóòlù òun ti fẹ́ mọ̀ bóòlù òun ti fẹ́ wẹ̀ tó wọ́n fi dẹni mímọ́. ẹ bá sọ pé ìwẹ̀ kan là máa wẹ̀ àní ẹ̀rí máa yá tọ̀. àkọ́kọ́ tó bá fẹ́ wẹ̀ tó bá gbọ́ lọ́wọ́ kò sí wàhálà bẹ́ẹ̀ sáà ti dà níyàn lórí ìtọ́pọ̀ náà ọlọ́run mo fẹ́ wẹ̀ ipe mi àtọkọ mi bá alájọṣepọ̀ èmi àtọkọ mi bá alájọṣepọ̀ sọdúndé tó gbọ́ ntí lábàá pé náà tó gúúsù jàǹdà àbá àmọ́ ọ̀tọ̀ bá gbọ́dọ̀ wá àmọ́ wulẹ̀ dàgbà ẹ̀ sọdúndé tó gbọ́ gbogbo ọlọ́run bá gbọ́. àbí wọn obìnrin tó parí nǹkan oṣù tó wá pa láìpẹ́wà rẹ̀ sọ́lédè tó gbọ̀ngàn ọ̀fẹ́ wẹ̀ ẹ́ pé nǹkan oṣù mi ẹ̀jẹ̀ nǹkan oṣù mi ọ̀dà máa fẹ́ wẹ̀ sí mímọ́. àbí wọn obìnrin tó bímọ tẹ́jẹ̀ bímọ rẹ̀ wá dá wá sọ́lédè tó gbọ́ tó bá sọ tán nítorí ọkọ síbẹ̀ ni pé ṣáájú kó tó wọlé ìwẹ̀ ó ti rí i pé omi tó mọ́ ló gbé dání kálí ẹ̀ bá láàgé ńláńlá àgé tó tóbi ọ wàá bomi sínú àgé náà láàgé tí omi tó máa kó yóò tu ọ tí ó tó ọ tó o bá ń sinra torí ìwẹ̀ náà nígbà tí ẹ̀ bá ń sinra náà ni wọ́n tó bá wà pé àgé tó ní àwọn àgé kéèké ni wàá mi sọ pé ó gbèké dání ike tó bá gbé dání yẹn mi sọ pé ké náà mọ́ omi tí wàá sì bì sínú ẹ̀ omi tó mọ́ ni omi tó lè mú èyí kan bu ẹnu omi ọ wà gbómi náà wọlé rẹ̀ tó bá gbómi náà wọlé rẹ̀ tán ọ wà mí sọ pé omi yẹn o gbé sí apá ọ̀tún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé tó bá ń wẹ̀ lọ́wọ́ àwọn omi ara rẹ̀ yóò máa ta sí ibi omi náà o
ní ìdí ẹ̀fín máa ń gbá àgẹ̀dá tó pé àgẹ̀dá bá gbégbá ní àgẹ̀ òkú ti ní kọ́fà àgẹ̀ ó ṣe kí ni ó ti ní kọ́fà kẹsí kí bá omi tó bá fi ń wẹ̀ yọ mọ́ ta síbi inú ẹ̀ mọ́ àwọn àtọ̀ bá alágẹ̀ tó tóbi tí ó lè gba omi ọ wà mí sọ pé ike tí ó gbèké dání ọ wà bomi síbi omi tó mọ́ ọ wà gbèsè gbẹ kan tó bá pé ẹgbẹ́ tó bá gbèsè òní jẹ́ kí omi tó bá fi hàn kọ́ máa ta síbẹ̀ tó bá ṣe lè tán tó ti má níyàn tó fẹ́ wẹ̀ wá kódà ní tó bá fẹ́ gẹ́gẹ́ bá ìsọ́nà pé ìwẹ̀ náà láwẹ̀ fẹ́ ni tó bá fẹ́ bọ́ sínú Islam àṣà ni pé ìwẹ̀ náà láwẹ̀ fún òkú tó kú náà àníyàn pé afẹ́wẹ̀ fún òkú lákàn ṣe kí ni ládà dẹ́dọ̀ ọkọ̀ ṣe ni pé yóò wá bomi yóò wá fọ abẹ́ rẹ̀ nù dẹ́dọ̀ ọkọ̀ ṣe yóò fọ abẹ́ rẹ̀ nù yóò fọ wájú ẹ̀ nù obìnrin náà ó fọ abẹ́ rẹ̀ dáadáa ẹ dákun ìwọ tí ìwọ̀n abẹ́ rẹ̀ wá kún bó ló ti fẹ́ fọ́ nù tí omi ò fi dé wo bẹ̀ wọ́n náà wò ó tàbí sọ pé Islam ló ní ìmọ́tótó ìwọ ọmọkùnrin tí wọn abẹ́ rẹ̀ náà kún tọ̀ ọmọ fa bó bá ń fọ ọdún bó lomi ò ṣe dé ibi gbogbo bẹ̀ gbogbo ibi tí ìdọ̀tí ti gan mọ́ yẹn tí ìdọ̀tí sásìkò nìyẹn bó lomi ṣe fẹ́ débẹ̀ tó bá fa bẹ́ẹ̀ nù tán ó tún wá tábà ibi tí àmọ́ ń gbá yàgbẹ́ yẹn á tún fọbẹ̀ náà nù tábà ṣe lè tán á wà sálù àlálẹ̀ ẹ̀kọ̀ kan bá a ṣe máa ń sára tábà fẹ́ kírun á wà ṣe tábà ṣe lè tán wọn ló wà á wò pé ọ̀nà wo ni ó gbà ọ́ Ọlọ́run tí omi ò fi dé gbogbo ara rẹ ọ̀nà tó bá gbà lọ́rùn lọ́wọ́ àmú ẹlòmíín bẹ ọ̀nà tó máa ń gbà àwọn ẹlòmíín lọ́rùn pé yóò kọ́ fi omi fọ gbogbo orí rẹ̀ débi ọrùn gbogbo ọ̀fọ̀ ẹlòmíín wà písìsì ara rẹ̀ sí méjì sísà yóò fi máa kó mi fi lè dé gbogbo ara rẹ̀ náà ni o ẹlòmíín ọkọ̀ mú sáìdì dà yóò mi sọ pé òun fọ gbogbo bíbá yìí òun fọ díyà yóò tún mú bíbá yìí náà apá àlàáfíà náà yóò tún dé kín yóò tún fọ láti yàrá náà díyà yóò tàbí sọ pé omi dé ogbẹ ẹlòmíín tó wá gbé láti yàrá náà báyìí tẹ̀pọ̀ da sí méjì nu yóò tún fọwọ́ dé bẹ́ẹ̀ yóò tún gbé láti yàrá náà yóò tàbí bó ṣe ń fọwọ́ mọ́ fọwọ́ gbogbo èyíkéyìíké ara rẹ̀ tọ́ba ṣe léyìn tán o ti wẹ̀ tán lẹ́nu ẹlòmíín sì ní ẹlòmíín ó mú pé yóò máa bu omi sára yóò máa fọwọ́ gbogbo ara rẹ̀ báyìí yóò máa bu omi sára lẹ́ẹ̀kan náà sára lẹ́ẹ̀mẹ́ ẹlòmíín ní Ọlọ́run fún capacity pé kò ní di pé ẹsẹ̀ ń dára rẹ̀ sí méjì kó tó di pé omi ò de gbogbo èyíkéyìíké ara rẹ̀ lẹ́nu bá ti domi sẹ́yìn báyìí yóò mọ̀ sọ pé òun fọ̀ wọ́n mọ̀ fọ arágbó wọ́n ti gbẹ. bí ẹ bá kọ́ owó ẹ̀ náà kó tó àwọn ìjẹ́ náà bá ń kọ́. bá wàhálà kò sí ìtọ́ ọkọ̀ síbẹ̀ tí o mu àmọ́ ìwẹ̀ pé èèyàn fẹ́ ọjọ́ náà bà ní àbí ó fẹ́ wẹ̀wẹ̀ pé ẹ̀jẹ̀ bímọ dání àbọ̀ fẹ́ wẹ̀ pọ̀ parí nǹkan oṣù ni àbọ̀ fẹ́ wẹ̀ pé ó fẹ́ wẹ̀ jímọ̀ ni àbọ̀ fẹ́ wẹ̀ ọjọ́ ọdún ni ìyẹn fọ sọ́wẹ̀ o omi tó mọ́lẹ̀ yẹn máa fi wẹ̀ wọ́n lọ́wọ́ àtúnṣe tó bá fẹ́ tó bá wẹ̀ yẹn tán tó wẹ̀ yìí tó ti wẹ̀ tán báyìí o lè á mọ́ mi ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadan o sì tún lè bomi dọ́ọ́dí o lè bomi dọ́ọ́dí ẹ̀ dúdú báyìí o lè bomi díẹ̀ sọ́wọ́ o tún fi láti dúró ẹ̀ báyìí kò yẹ kó ṣe ashhadu an la ilaha illallah èyí tó bá wù ọ̀nà ṣe ń bẹ̀ o sì wẹ̀ náà nù ó mi sọ pé omi dé gbogbo ara rẹ àti gbogbo bíà rẹ torí bá a ṣe sọ yìí náà sì kódà ẹni tó bá fẹ́ bọ́ sínú Islam tó fẹ́ wẹ̀ sínú tó gba Islam bí òun náà ṣe wẹ̀ náà ni kí ló bá tó fi wẹ̀ bẹ́ẹ̀ torí gbogbo àwọn ẹ̀gbẹ́ tó ti wà lára ẹ̀ ṣáájú yẹn tó yóò ọ̀bọ̀ dànù nu ìwẹ̀ ẹ̀yọ̀kan yìí náà ti ṣe kí o ti ká gbogbo àwọn ẹ̀gbẹ́ títí ń gbébọ̀ láti jọ yìí kálọ́kùnrin bá ní gbogbo àwọn jẹ́nẹ́bà tó ti wà lára ẹ̀ látijọ́ yìí ó ti bọ̀ dálẹ̀ kálọ́bìn bá ní gbogbo àwọn jẹ́nẹ́bà tó ti wà lára ẹ̀ látijọ́ yìí àbí ó parí nǹkan oṣù ni àbí ó parí nǹkan ẹ̀jẹ̀ bímọ ni àbí gbogbo nǹkan yòówù tó ti wà lára ẹ̀ ìwé ẹjọ́ kan ó ti ṣe kí ni ó ti bọ́ gbogbo ìdọ̀tí yẹn bí ẹ ṣe máa wẹ̀ ẹ tó bá wẹ̀yẹ̀ wí tán fáyé pé ó tún fẹ́ wẹ̀wẹ̀ ọlọ́sẹ̀ ó lè wẹ̀ àbí kọ́ ẹ pé ó fẹ́ wẹ̀wẹ̀ ọlọ́sẹ̀ ṣáájú kó tó wẹ̀ ìwẹ̀ Islam yìí náà kò sí ìtò òmùbẹ̀ tí òmù fáfà ní àwa tí tá à ń ṣe sákùsáká tá à ṣe èméjì pé ẹ̀gbin ń bẹ lára wa àbí ọ̀sẹ̀ gbin lára wa la fi tún fi sọ eléyìí ní lálẹ́ yìí náà lẹ́yìn bá a ṣe ń kírun lọ́sàn-án lára ti wá o gẹ́gẹ́ bá yìí sọ pé tọ́pìkì tá a mú yìí pẹ̀lú tírítímẹ̀ntì tọ́pìkì á lọ tó sùn kan bẹ̀ pẹ̀lú ìyẹ̀dọ̀ náà lọ́sẹ̀ tó ń bọ̀ á tún wà lórí tọ́pìkì náà a ní ti last week á pè ń part 1
ti tòní yìí wọ́n máa jẹ́ part 2 sáré pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run bá lọ́sẹ̀ tó ń bọ̀ á tún máa tẹ̀síwájú lérí rẹ̀ ọlọ́run bá kọ́ gbangba.